Davido fi MC Olúọmọ ṣe ẹlẹ́yà lójú òpó ayélujára lẹ́yìn tí yóò kọ̀ láti faramọ́ àṣẹ gómìnà Adeleke lórí ìdádúró ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Eré ọmọdé ni ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ò ṣeé fọwọ́ kàn. Gómìnà Adeleke ní òun gbọ́ pé àwọn kan láwọn fẹ́ dabarú ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ kò lè ṣeé ṣe. Primate Ayọ̀délé ti ké sí ààrẹ Tinubu láti má ṣe dá sí ọ̀rọ̀ ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tàbí lo ọwọ́ agbára lákòókò ìdìbò nítorí pé yóò ní àbájáde burúkú. Oshiomhole fẹ́ kúrúbùsù sí Peter Obi lójú. Ó ní àyípadà àwọ̀ owó tí Emefiele ṣe lákòókò ìdìbò gbogbogbò tó kọjá ló mú jáwé olúborí nípínlẹ̀ Èkó. Ó ní ọbẹ̀ ẹja ni kó má lọ rò ó. Ẹgbẹ́ òṣèlú ADC ti ké gbàjarè sáyé pé tí nǹkan kan bá ṣe El-Rufai, Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ni yóò dáhùn fún nítorí pé kò sí ìdí pàtàkì nínú àtìmọ́lé náà bí kò ṣe ìjà ọ̀rọ̀ òṣèlú. Sowore ti sọ di mímọ̀ pé ọ̀gá àgbà àjọ DSS yóò dojúkọ onírúurú ìbéèrè láti ọwọ́ àwọn agbẹjọ́rò rẹ̀ lákòókò tí ìgbẹ́jọ́ ọ̀daràn ní Tinubu ń tẹ̀síwájú. Ọlọ́pàá mú àwọn afurasí ajímàlúgbì méjì, wọ́n sì tún dóòlà èèyàn kan kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Lórí ìpànìyàn tó wáyé ní Kaduna, ààrẹ Tinubu ti pàṣẹ fún àwọn ikọ̀ aláàbò láti lépa àwọn tó ṣe ìkọlù náà kí wọ́n ó sì dóòlà àwọn tí wọ́n jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti náwó gan alùsí ọlọ́pàá kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi tipátipá bá ọmọ ọdún 12 kan lò pọ̀ tó sì wà níbi tí ó ti ń ṣẹ́jú mọ̀kòmọ̀kò rojọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti fi páńpẹ́ òfin gbé alùsí ọmọ kan tó fi àáké sá bàbá rẹ̀ pa látàrí àríyànjiyàn nínú ìdílé náà ní ìpínlẹ̀ Benue. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Davido fi MC Olúọmọ ṣe ẹlẹ́yà lójú òpó ayélujára lẹ́yìn tí ó kọ̀ láti faramọ́ àṣẹ gómìnà Adeleke lórí ìdádúró ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olórin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Davido ti fi ààrẹ ẹgbẹ́ awakọ̀ National Union of Road Transport Workers NURTW Musiliu Akinsanya tí wọ́n mọ̀ sí MC Olúọmọ ṣe yẹ̀yẹ́ lẹ́yìn tí ó kọ̀ láti faramọ́ àṣẹ gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Daily Post ṣe ròyìn, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó jẹ́ ẹ̀gbọ́n Davido ti kéde ìdènà iṣẹ́ NURTW ní ìpínlẹ̀ náà ṣáájú ìdìbò gómìnà tó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Nínú àlàyé tí gómìnà náà ṣe, ó sọ pé ìpinnu náà jẹ́ láti mú kí àlàáfíà padà sí àwọn ibùdókọ̀ àti láti dá gbígba owó orí kankan dúró. Síbẹ̀, ààrẹ ẹgbẹ́ awakọ̀ NURTW MC Olúọmọ tako àṣẹ náà. Ó sì tẹnumọ́ pé gómìnà kò ní àṣẹ láti ṣàkóso àwọn iṣẹ́ NURTW. Nígbà tó ń fi MC Olúọmọ ṣe yẹ̀yẹ́ lórí ojú òpó Twitter, Davido kọ pé MC Olúọmọ wey no fit compose sentence dey talk kùndóòsì. MC Olúọmọ tí ò lè sọ gbólóhùn mẹ́ta náà sọ̀rọ̀ kùndúùsì. Àtẹ̀jíṣẹ́ yìí fa ọ̀pọ̀ ìfẹ̀hónúhàn lórí ayélujára níbi tí àwọn kan ti bẹ̀rẹ̀ sí béèrè nípa ìpele ẹ̀kọ́ Davido. Lẹ́yìn náà ní alẹ́ ọjọ́ Ajé, Davido tún kọ sórí Instagram story rẹ̀ níbi tí ó ti ń béèrè ìdí tí MC Olúọmọ fi ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn ìwà ipá àwọn ọmọ ìsọta olóṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ pé ó ń dojúkọ ìjọba Adémọ́lá Adélékè. Nígbà tó ń fi àkọsílẹ̀ náà ké sí MC Olúọmọ, Davido kọ pé MC Olúọmọ, dem say you dey game, I doubt, look your mirror. MC Olúọmọ, wọ́n lẹ́yìn náà ń ṣègbè, mi ò gbàgbọ́, ẹ wò díngì yín. Daily Post tún ròyìn pé ní oṣù kẹrin ọdún yìí, wọ́n yan Davido gẹ́gẹ́ bí adarí ìpolongo àwọn ọ̀dọ́ fún ìdìbò àtúnyàn gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Erémọdé ni ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ò ṣeé fọwọ́ kàn. Gómìnà Adélékè ní òun gbọ́ pé àwọn kan láwọn fẹ́ dabarú ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ kò lè ṣeé ṣe. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè fi ọ̀rọ̀ rẹ̀ ṣe lọ́jọ́ Ajé nígbà tó sọ níta gbangba pé kò sí kinní kan tí yóò ṣe ìbò gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Òkè Ìlá ni gómìnà Adélékè ti sọ̀rọ̀ náà níjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìwọ́de ìpolongo ìbò tó kù sí dẹ̀dẹ̀ náà. Adélékè sọ pé ìbò yìí kò ṣeé ṣe màgòmágó sí, bẹ́ẹ̀ ni kò ṣeé jí pẹ̀lú. Ó ní ìbò àwọn èèyàn Ọ̀ṣun ni yóò sọ ẹni tó jáwé olúborí,
kò sì sóhun tí yóò ṣe ìbò náà bí wọ́n bá ṣe dì í. Gómìnà Adeleke tó sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú tún béèrè ìbéèrè tí kò retí èsì fún. Ó ní, mo gbọ́ pé àwọn olóṣèlú kan ń lérí láti jí àwọn ìbò lọ. Níbo àti báwo ni wọ́n sì fẹ́ ṣe é? Ìbò Ọ̀ṣun kò ṣeé fọwọ́ kàn o. Ìpínlẹ̀ Ọ̀ṣun lèyí, kò sẹ́ni tó lè ṣe irú ẹ̀ fún wa níbí. Gómìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣetán láti dáàbò bo ìbò tí wọ́n bá dì. Ó ní ìkọlù àti àhesọ táwọn alátakò ń gbé kiri wúlẹ̀ ń fi ìfẹ́ òun sí ọkàn aráàlú sí ni. Adeleke kò ṣàìrọ̀ àwọn èèyàn Ọ̀ṣun láti má ṣe bẹ̀rù rárá. Ó ní ìdìbò yóò wáyé, òun yóò sì jáwé olúborí. Ó rọ̀ wọ́n láti má ṣe ta ìbò tàbí káàdì ìdìbò wọn, kí wọ́n sì fojú sọ́rí lásìkò ìdìbò, kí wọ́n dúró ti ìbò tí í ṣe agbára wọn. Primate Ayọ̀délé ti ké sí ààrẹ Tinubu láti má ṣe dá sí ọ̀rọ̀ ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tàbí lo ọwọ́ agbára lákòókò ìdìbò nítorí pé yóò ní àbájáde burúkú. Olórí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti kìlọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu láti yẹra nínú kíkópa nínú ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àlàyé kan tí olùrànlọ́wọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn Ọ̀ṣọ́ Olúwatósìn fọwọ́ sí, Primate Ayọ̀délé kìlọ̀ fún ààrẹ àti ìjọba àpapọ̀ pé kí wọ́n má ṣe fi ọ̀nà tí kò bófin mu fi olùdíje kankan sórí ipò láti fi lé àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun lórí. Ó sọ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè ní àbájáde burúkú. Ó sọ pé ìgbìyànjú èyíkéyìí láti dí ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ àwọn ará Ọ̀ṣun lọ́wọ́ yóò ní ipa burúkú lórí gbogbo orílẹ̀-èdè pẹ̀lú ìfẹ́ ààrẹ Tinubu láti tún díje ní ọjọ́ iwájú. Ó ní ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun wà lọ́wọ́ Ọlọ́run, kí ààrẹ àti ìjọba àpapọ̀ yẹra fún gbogbo ìgbìyànjú láti ní ipa lórí bí ìdìbò náà yóò ṣe parí torí pé àbájáde rẹ̀ lè burú. Ààrẹ gbọ́dọ̀ kọ gbogbo ìmọ̀ràn tàbí ìgbésẹ̀ tó lè mú ní ọwọ́ nínú àbájáde ìdìbò náà. Kò ní dáa bí wọ́n bá yí ìfẹ́ Ọlọ́run tàbí ìfẹ́ àwọn ènìyàn padà. Ó tún sọ pé ààrẹ Tinubu gbọ́dọ̀ mọ̀ pé ìdìbò yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú ìdìbò ààrẹ ọdún 2027. Bí ẹnikẹ́ni bá gbìyànjú láti ní ipa lórí rẹ̀, ó lè fa ìṣòro tó lè kan gbogbo orílẹ̀-èdè. Ó dára kí wọ́n fi ọ̀rọ̀ náà sílẹ̀ kí ìfẹ́ Ọlọ́run ṣẹ. Primate Ayọ̀délé tún rọ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà IGP àti àwọn ọmọ ogun láti pèsè àwọn agbófinró tó péye fún ààbò lákòókò ìdìbò nítorí pé gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìdìbò náà kò ní rọrùn. Ó sọ pé òun rí i pé àwọn ẹgbẹ́ kan ti ń gbìmọ̀ láti dá ìrúkèrúdò sílẹ̀ lákòókò ìdìbò. Ó sì kìlọ̀ pé bí a kò bá bójútó ọ̀rọ̀ náà dáadáa, ó lè yọrí sí ìtàjẹ̀sílẹ̀. Ó ní àwọn agbófinró gbọ́dọ̀ wà ní gbogbo agbègbè lákòókò ìdìbò torí mo rí ìṣòro àti ìwà ipá tó lè ṣẹlẹ̀. Àwọn ẹgbẹ́ kan ti ṣètò láti fa ìdàrúdàpọ̀, èyí sì lè yọrí sí ìtàjẹ̀sílẹ̀ bí a kò bá ṣọ́ra. Ó ṣe pàtàkì kí wọ́n dáàbò bo àwọn aráàlú, kí wọ́n sì fi agbófinró tó péye sílẹ̀. Nípa àwọn olùdíje, Primate Ayọ̀délé gba gómìnà Adémọ́lá Adélékè níyànjú pé kó múra sílẹ̀ dáadáa nítorí pé àwọn alátakò rẹ̀ yóò ṣiṣẹ́ takuntakun láti ṣẹ́gun rẹ̀. Ó ní gómìnà Adélékè gbọ́dọ̀ múra dáadáa. Ìdìbò náà lè dàbí ogun nítorí pé àwọn alátakò rẹ̀ ti múra láti yọ kúrò nínú ìje náà. Ó lè jẹ́ ìdìbò tí ó ní ọwọ́ ipá àti mọ̀gòmọ̀gó nínú bí kò bá dúró ṣinṣin tí ó sì wà lójúfò. Bó tilẹ̀ jẹ́ pé òun ni ẹni tí àwọn ará Ọ̀ṣun fẹ́, ó lè pàdánù nítorí mọ̀dàrú nínú ìdìbò náà. Ó tún gba olùdíje ẹgbẹ́ APC níyànjú pé kó má ṣe kópa nínú òṣèlú ẹlẹ́gbin tàbí ìwà ipá. Ó sì rọ àwọn alátìlẹyìn rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ náà. Ó ní fún olùdíje APC, ipò gómìnà kì í ṣe ohun tí ó yẹ kí a fi ẹ̀mí ènìyàn yàn, kí òun àti àwọn alátìlẹyìn rẹ̀ má ṣe dá ìwà ipá sílẹ̀ nítorí ìdìbò. Kò sí ipò èyíkéyìí tó yẹ kí ẹ̀mí ènìyàn máa lọ nítorí rẹ̀. Ohunkóhun tí àbájáde ìdìbò bá jẹ́, ẹ gbà á pẹ̀lú ìgbàgbọ́. Oshiomhole fẹ́ kúrúbùsù sí Peter Obi lójú. Ó ní àyípadà àwọ̀ owó tí Emefiele ṣe lákòókò ìdìbò gbogbogbò tó kọjá ló mú jáwé olúborí nípìnlẹ̀ Èkó. Ó ní ọbẹ̀ ẹja ni kó má lọ rò ó. Sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Edo North ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Adams Oshiomhole ti sọ pé ìlànà àyípadà owó náírà tí gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ CBN tẹ̀ Godwin Emefiele ṣe ló mú kí Peter Obi fẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó nínú ìdìbò gbogbogbò ọdún 2023.
Oshiomhole sọ èyí ní ọjọ́ Ajé lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ìkànnì TVC. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìbínú tí ìgbésẹ̀ tí ó pè ní àágànná láti ọwọ́ Godwin Emefiele fà nígbà tí kò lè díje fún ipò ààrẹ ló fi àyè sílẹ̀ fún Peter Obi láti rí àtìlẹ́yìn púpọ̀ tó bẹ́ẹ̀. Oshiomhole ní mo ti sọ èyí tẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn lè má faramọ́ mi. Peter Obi jáwé olúborí nílùú Èkó nítorí bí nǹkan ṣe rí nígbà náà, nígbà tí ẹgbẹ́ olóṣèlú tó wà nípò ń gbé àwọn ìgbésẹ̀ tó mú kí ó ṣòro fún ẹni tó ń díje lẹ́gbẹ́ òṣèlú náà. Ìdàrúdàpọ̀ yẹn ló mú kí ọ̀pọ̀ èèyàn dìbò fún Peter Obi. Ó tẹ̀síwájú pé mo lè sọ ohun tó ṣẹlẹ̀ dáadáa. Ààrẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari yí àwọ̀ owó ilẹ̀ wa padà lójijì, ó sì mú kí ó nira fún ọ̀pọ̀ ènìyàn láti gba owó wọn. Ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ aráàlú ní owó nínú ilé ìfowópamọ́ wọn kò lè gbà á. Ó ní àwọn ènìyàn máa ń lọ síbi ẹ̀rọ ATM wọ́n sì máa ń dúró títí di òru láti lè gba ẹgbẹ̀rún 10. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀pọ̀ ATM kò ní owó mọ́. Ó sọ pé èyí mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí lo point of sale POS. Gẹ́gẹ́ bí Oshiomhole ṣe rántí, ẹnìkan sọ ọ̀rọ̀ kan tó ṣàfihàn ìbànújẹ́ àwọn aráàlú pé báwo ni èèyàn yóò ṣe dúró lórí ìlà látàárọ̀ títí di òru láti gba ẹgbẹ̀rún 5 péré. Lẹ́yìn náà á tún dúró fún ọjọ́ méjì láti ra epo lítà 10 kí wọ́n sì tún máa retí pé ní ọjọ́ ìdìbò ẹni náà yóò tún lọ tò láti dìbò fún wọn. Oshiomhole sọ pé ní ojú tèmi, ìbínú tí àwọn ìgbésẹ̀ yìí dá sílẹ̀ lábẹ́ ìṣàkóso tó ṣáájú ti Tinubu ló mú kí ọ̀pọ̀ ènìyàn dìbò lòdì sí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Èkó, tí ó sì jẹ́ kí Peter Obi ṣẹ́gun Bọ́lá Ahmed Tinubu níbẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC ti ké gbàjarè sáyé pé tí nǹkan kan bá ṣe El-Rufai, Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ni yóò dàn fún, nítorí pé kò sí ìdí pàtàkì nínú àtìmọ́lé náà bí kò ṣe ìjà ọ̀rọ̀ òṣèlú. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti sọ pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò jẹ̀bi ohunkóhun tí yóò bá ṣẹlẹ̀ sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai. Akọ̀wé ìpolówó orílẹ̀-èdè tí ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ìkànnì Symphony TV. Abdullahi sọ pé ìdádúró El-Rufai kò ní í ṣe pẹ̀lú òfin, ìdájọ́ òdodo tàbí ẹ̀sùn ọ̀daràn bí kò ṣe ọ̀rọ̀ òṣèlú. Ó ní tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí El-Rufai nígbà tó ṣì wà lábẹ́ àbójútó ìjọba ààrẹ Bọ́lá Tinubu àti ìjọba rẹ̀ ni yóò rú ojúṣe ẹ̀bi ọ̀rọ̀ náà ní kíkún. Kì í ṣe pé wọ́n ti El-Rufai mọ́lé torí pé ó ṣe ẹ̀ṣẹ̀ kankan. Ọ̀rọ̀ ilé-ẹjọ́ ni, ilé-ẹjọ́ ló yẹ kí ó pinnu rẹ̀. Ẹ jẹ́ kí ilé-ẹjọ́ sọ bóyá ó jẹ̀bi tàbí kò jẹ̀bi. Ṣùgbọ́n fífi sí àtìmọ́lé fún àkókò pípẹ́ láìsí ìpinnu ilé-ẹjọ́ fi hàn pé nǹkan míì ló wà lẹ́yìn rẹ̀. Ìdí nìyẹn tí ó fi hàn gbangba sí wa pé ète ìjọba APC ni láti tẹ̀síwájú pẹ̀lú fífi El-Rufai sí àtìmọ́lé kí ó má bàa kópa nínú ìdìbò tó ń bọ̀, kí ó sì má bàa fún ẹgbẹ́ alátakò ní agbára. Ìyẹn gan ni ohun tí wọ́n ń gbìmọ̀ láti ṣe. Abdullahi tún sọ pé El-Rufai yìí kan náà ló jagun gidigidi fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba Muhammadu Buhari kò fẹ́ kí Tinubu di ààrẹ. Sowore ti sọ di mímọ̀ pé ọ̀gá àgbà àjọ DSS yóò dojúkọ onírúurú ìbéèrè láti ọwọ́ àwọn agbẹjọ́rò rẹ̀ lákòókò tí ìgbẹ́jọ́ ọ̀daràn ní Tinubu ń tẹ̀síwájú. Olùdíje ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC àti ajìjàgbara fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Ọmọyẹlé Sowore ti kéde pé olùdarí gbogbogbò àjọ DSS Tósìn Àjàyí yóò farahàn níwájú ilé-ẹjọ́ láti dáhùn àwọn ìbéèrè kan ní gbangba bí ìgbẹ́jọ́ nínú ẹjọ́ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọ̀daràn ní Tinubu sì tún bẹ̀rẹ̀. Sowore sọ èyí nínú àlàyé kan tó fi sí ojú òpó ìbánisọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Ajé kí ìgbẹ́jọ́ tó tún bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì nínú ìjà òfin tí DSS bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí Sowore sì sọ, ẹgbẹ́ agbẹjọ́rò rẹ̀ yóò bi olùdarí gbogbogbò àjọ DSS léèrè ìbéèrè níwájú ilé-ẹjọ́. Ó kọ pé ní ọ̀la nígbà tí ìgbẹ́jọ́ ọ̀daràn ní Tinubu tí DSS pé yóò tún bẹ̀rẹ̀, olùdarí gbogbogbò DSS Tósìn Àjàyí yóò dojúkọ àwọn ìbéèrè láti ọwọ́ ẹgbẹ́ agbẹjọ́rò wa ní gbangba ní ilé-ẹjọ́. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà tún pe àwọn ọmọ orílẹ̀-èdè, àwọn èèkàn àwùjọ àti gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìdájọ́ òdodo àti ìṣàkóso òfin láti wá sí ilé-ẹjọ́ nítorí pé wíwá wọn yóò fi hàn pé gbogbo aráyé ló nífẹ̀ẹ́ ọ̀rọ̀ náà. Ó ní à ń pe gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìdájọ́ òdodo àti ìṣàkóso òfin láti wá síbi ìgbẹ́jọ́ náà láti mú kí àwọn alátìlẹ́yìn rẹ̀ kópa púpọ̀ sí i. Sowore tún kéde pé àwọn alátìlẹ́yìn rẹ̀
tó bá kọ́kọ́ dé sí ilé ẹjọ́ ni yóò gba àpò tí wọ́n ṣe pẹ̀lú àmì Tinubu must go. Ó fi kún pé àwọn tó bá kọ́kọ́ dé yóò gba àwọn àpò àkànṣe Tinubu must go pẹ̀lú fífi ìgboyà hàn nípa bí ìgbẹ́jọ́ ọjọ́ náà yóò ṣe rí. Sowore sọ pé ọjọ́ náà yóò jẹ́ ọjọ́ tí wọ́n fi ìtàn lélẹ̀. Ó ní ẹ máa rí wa ní ilé ẹjọ́, ìtàn yóò ṣẹlẹ̀, revolution now. Sahara Reporter sì ṣáájú ròyìn pé Sowore sọ fún ilé ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Àbújá pé òun ní èrò láti pètò 20 èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́rìí títí kan Tósìn Àjàyí nínú ẹjọ́ tó ń dojúkọ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa ìbanilórúkọ jẹ́ lórí ẹ̀rọ ayélujára. Ó sọ èyí ní ọjọ́rú nígbà tí ìgbẹ́jọ́ tún bẹ̀rẹ̀ níwájú adájọ́ Mohammed Umar nípasẹ̀ agbẹjọ́rò àgbà rẹ̀ Adéyínká Olúmídé Fúsíkà SAN. Agbẹjọ́rò náà sọ fún ilé ẹjọ́ pé kí ìgbẹ́jọ́ Sowore tó bẹ̀rẹ̀ kí ilé ẹjọ́ pàṣẹ fún àwọn òṣìṣẹ́ pàtàkì kan láti wá jẹ́rìí nítorí pé ẹ̀rí wọn lè ràn wọ́n lọ́wọ́ láti ṣàlàyé ọ̀rọ̀ náà. Olúmídé Fúsíkà sọ pé ìgbésẹ̀ náà di dandan lẹ́yìn tí ẹlẹ́rìí kejì fún ẹgbẹ́ olùpẹ̀jọ́ Nwen Davis tó jẹ́ òṣìṣẹ́ àgbà ní ọ́fíìsì àjọ DSS sọ léraléra pé òun kò mọ̀ nípa àwọn ìwé pàtàkì tí wọ́n fi kún àlàyé ẹ̀rí rẹ̀. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà náà ṣe sọ, òun ò lè béèrè ìbéèrè tó péye lọ́wọ́ ẹlẹ́rìí náà torí pé Davis sọ pé òun kò mọ̀ nípa lẹ́tà kan tí wọ́n fi kún àkọsílẹ̀ ẹ̀rí rẹ̀ tí wọ́n fi àmì ZYZ sí. Nígbà tó ń jẹ́rìí, Davis jẹ́wọ́ pé lẹ́tà kan ṣoṣo tóun kọ ni èyí tó jẹ́ ti ọjọ́ 9 oṣù keje ọdún 2025 tí wọ́n sì fi ránṣẹ́ sí Sowore ní ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2025 láti béèrè pé kó yọ ohun tó fi sí ojú òpó ayélujára rẹ̀ kúrò, èyí tí DSS sọ pé ó jẹ́ ọ̀rọ̀ tó lè ba orúkọ ààrẹ Tinubu jẹ́. Síbẹ̀ ó sọ pé òun kò fọwọ́ sí àwọn lẹ́tà míì tí wọ́n sọ pé òun fi ránṣẹ́ sí Facebook àti Twitter tẹ́lẹ̀ láti béèrè kí wọ́n yọ àwọn ohun tí Sowore fi sí ojú òpó ayélujára kúrò. Lẹ́yìn náà Olúmídé Fúsíkà sọ fún ilé ẹjọ́ pé ẹgbẹ́ agbẹjọ́rò Sowore yóò pe olùdarí gbogbogbò àjọ DSS Adéọlá Olúwatósìn Àjàyí pẹ̀lú olùdámọ̀ràn ààrẹ lórí àlàyé àti ìlànà ìbánisọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nànúgà láti wá jẹ́rìí. Ẹgbẹ́ agbẹjọ́rò náà tún sọ pé àwọn ní èrò láti pè bíi Bámigbóyè, òṣìṣẹ́ DSS mìíràn tí wọ́n sọ pé ó fọwọ́ sí ọ̀kan lára àwọn lẹ́tà tí wọ́n fi kún ẹ̀rí Davis. Nígbà tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ Davis ní ilé ẹjọ́, ó sọ pé Bámigbóyè jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tẹ́lẹ̀ fún àjọ DSS ṣùgbọ́n ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ó tún fi kún pé òun kò mọ ibi tí Bámigbóyè wà báyìí. Ọlọ́pàá mú àwọn afurasí ajímàálùgbé méjì, wọ́n sì tún dóòlà èèyàn kan kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú àwọn afurasí méjì ọmọ ẹgbẹ́ adigunjalè ajímàálùgbé, wọ́n sì gba màálù 6 tí wọ́n jí padà. Bákan náà wọ́n dá ìgbìyànjú ìjínigbé kan dúró nínú àwọn iṣẹ́ ààbò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe káàkiri ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí ló sọ èyí nínú àlàyé kan tó fi síta ní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí àlàyé náà sì sọ, àwọn ọlọ́pàá ní ẹ̀ka Ṣàgámù mú Abíọ́dún Kamilu ẹni ọdún 45 àti Adésànyà Ṣẹ́gun ẹni ọdún 37 37 lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì pé àwọn olè ti wọ ibùdó ìtọ́jú màálù kan ní agbègbè Maskoli ní Ṣàgámù tí wọ́n sì jí màálù 7. Àlàyé náà ní àṣeyọrí yìí wáyé lẹ́yìn tí a gba ìpè pàjáwìrì ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ 15 oṣù keje ọdún 2026 pé àwọn afurasí olè ajímàálù ti wọ ibùdó màálù kan ní agbègbè Maskoli Ṣàgámù tí wọ́n sì jí màálù 7. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gba ìròyìn náà, àwọn ọlọ́pàá kóra wọn jọ, wọ́n sì bẹ̀rẹ̀ ìwọ́de ní gbogbo agbègbè àti ọ̀nà tí wọ́n fura pé àwọn afurasí lè gbà jáde. Pẹ̀lú ìsọfúnni tó dájú, wọ́n dá àwọn ọkọ̀ tí wọ́n fura sí dúró lójú ọ̀nà Ṣàgámù Ìjẹ̀bú Òde. Ìgbésẹ̀ kíákíá àwọn ọlọ́pàá yìí dá ète àwọn afurasí náà dúró, ó sì yọrí sí mímú àwọn afurasí méjì náà. Wọ́n gba màálù 6 padà nínú 7 tí wọ́n jí pẹ̀lú ọkọ̀ tí wọ́n lò fún iṣẹ́ náà tí wọ́n fi sílẹ̀ nígbà tí wọ́n ń sá. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ìwádìí sì ń tẹ̀síwájú láti mú àwọn ọ̀daràn mìíràn láti gba màálù kan tó ṣẹ́kù padà àti láti fi gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn náà wá síwájú òfin. Nínú iṣẹ́ ààbò mìíràn, Babáṣèyí sọ pé ní ọjọ́ 26 oṣù keje, àwọn ọlọ́pàá nínú ẹgbẹ́ Saver Highway Patrol dá ìgbìyànjú ìjínigbé kan dúró ní agbègbè Onígàárí
lójú ọ̀nà àtijọ́ Èkó sí Ìbàdàn. Ó ní nígbà tí àwọn ọlọ́pàá ń ṣe iṣẹ́ ààbò ojoojúmọ́ wọn láti dáàbò bo àwọn aráàlú, wọ́n gbọ́ ìró ìbọn láti agbègbè náà, wọ́n sì fèsì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbésẹ̀ kíákíá àti ìfarahàn ọlọ́pàá ní agbègbè náà mú kí àwọn afurasí fi ètè wọn sílẹ̀, wọ́n sì sá wọ inú igbó tó súnmọ́ agbègbè náà lọ. Wọ́n gba ẹni tí wọ́n fẹ́ jí gbé náà láìsí ìfarapa kankan, wọ́n sì mú pẹ̀lú ọkọ̀ rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá Ògúnmákin fún ààbò àti àwọn ìlànà ọlọ́pàá tó yẹ. Àlàáfíà sì padà sí agbègbè náà lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ìsapá láti mú àwọn afurasí tó sálọ sì ń tẹ̀síwájú. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Bọ̀dé Ọ̀jájú ní gbóríyìn fún àwọn ọlọ́pàá tó kópa nínú iṣẹ́ méjèèjì fún ìgbìyànjú wọn láìsàárẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú ìlànà àti ìṣọ́ra tí wọ́n fi ṣiṣẹ́. Ó sọ pé àwọn àṣeyọrí wọ̀nyí fi hàn pé agbára iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti lágbára sí i, wọ́n sì ti ṣètò dáadáa láti máa fèsì kíákíá sí ìpè pàjáwìrì àti láti dojúkọ àwọn iṣẹ́ ọ̀daràn. Ọ̀jájú ní tó fi dá àwọn olùgbé ìpínlẹ̀ náà lójú pé iléeṣẹ́ ọlọ́pàá sì ń ṣàkóso ipò ààbò ní gbogbo agbègbè Ògùn. Ó ní àwọn sì máa tẹ̀síwájú nínú fífi agbára sí àkójọ ìròyìn, ìfarahàn ọlọ́pàá ní gbogbo agbègbè, ìwọ́de àti àwọn iṣẹ́ ààbò nípa ìmọ̀ ẹ̀rọ. Ó wá rọ àwọn aráàlú pé kí wọ́n máa ṣọ́ra, kí wọ́n sì máa fún ọlọ́pàá ní ìròyìn tó péye àti ní àkókò tó yẹ. Ó sì fi dá wọn lójú pé gbogbo ìròyìn tó lè ràn wọ́n lọ́wọ́ yóò gba àkíyèsí ní kíákíá. Lórí ìpànìyàn tó wáyé ní Kaduna, Ààrẹ Tinubu ti pàṣẹ fún àwọn ikọ̀ aláàbò láti lépa àwọn tó ṣe ìkọlù náà kí wọ́n ó sì dóòlà àwọn tí wọ́n jí gbé. Ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kóró ojú gidigidi sí ìkọlù tó wáyé ní abúlé Naridon ní ìpínlẹ̀ Kaduna tó fa ikú àwọn èèyàn kan lábúlé náà. Ààrẹ ti pàṣẹ fún àwọn ọmọ ogun ọlọ́pàá àti àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò míì láti lépa àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà kí wọ́n sì dóòlà àwọn tí wọ́n jí gbé. Ìkọlù náà ló wáyé ní òwúrọ̀ ọjọ́ Ajé Monday ní ibùdó Kamaru lágbègbè ìjọba ìbílẹ̀ Kauru. Nínú ìkọlù náà, wọ́n pa nǹkan bíi 30 ènìyàn lóbìnrin àti lọ́kùnrin tó fi mọ́ àwọn ọmọ kéékèèké. Ọ̀pọ̀ ilégbèé ni wọ́n ti ná bọ̀ tí wọ́n dáná sun. Ààrẹ Tinubu ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìkà, ìwà òǹrorò àti ìkọlù sí àwọn aláìṣẹ̀. Èyí wà nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tẹ̀jáde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday nílùú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ó ní Ààrẹ Tinubu ti pàṣẹ fún àwọn ọmọ ogun, ọlọ́pàá àti àwọn ẹ̀ka ikọ̀ aláàbò míì láti túbọ̀ mú iṣẹ́ wọn le sí i ní gbogbo agbègbè tó kàn kí wọ́n lè tètè mú àwọn tó ṣe ìṣẹ̀lẹ̀ náà àti ní gbígba àwọn tí wọ́n jí gbé sílẹ̀ kí àlàáfíà sì padà sí agbègbè náà. Ààrẹ tún kìlọ̀ pé àwọn tó ń gbìmọ̀ láti ba àlàáfíà àti ààbò ìpínlẹ̀ Kaduna tí wọ́n ti ń gbádùn jẹ kò ní lọ láì fojú winá ìdájọ́ òdodo. Ó wá fọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí àwọn ìdílé tí wọ́n pàdánù olólùfẹ́ wọn àti sí gómìnà Uba Sani, ìjọba ìpínlẹ̀ Kaduna àti gbogbo ará ìpínlẹ̀ náà. Tinubu tún fi dá wọn lójú pé ìjọba àpapọ̀ yóò bá wọn ṣiṣẹ́ láti dojúkọ àwọn ìṣòro tí wọ́n ń kojú lórí ètò ààbò. Ó ní ìjọba àpapọ̀ sì ní ìpinnu tí kò yí padà láti mú ètò ààbò lágbára sí i, pèsè ohun èlò tó yẹ fún àwọn agbófinró àti láti pa àwọn ẹgbẹ́ ọ̀daràn tó fẹ́ da àlàáfíà orílẹ̀-èdè rú. Ní ìparí, ààrẹ rọ àwọn ará ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípa pípèsè ìròyìn tó dájú àti tó lè ràn wọ́n lọ́wọ́ láti tètè dá ewu dúró. Ó ní ìjọba àpapọ̀ bẹ̀ àwọn aráàlú pé kí wọ́n máa fún àwọn agbófinró ní ìròyìn tó ṣeé gbẹ́kẹ̀lé kí wọ́n lè tètè fèsì sí àwọn ewu tó lè ṣẹlẹ̀ ní àsìkò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti náwó gan alùsí ọlọ́pàá kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi tipátipá bá ọmọ ọdún 12 kan lò pọ̀ tó sì wà níbi tó ti ń ṣẹ́jú mọ̀kùmọ̀kù rojọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀gá ọlọ́pàá kan tó ń ṣiṣẹ́ ní ipò Assistant Superintendent of Police ASP àti aráàlú kan lẹ́yìn ẹ̀sùn pé wọ́n fi tipátipá bá ọmọbìnrin kan tó jẹ́ ọmọ ọdún 12 lò pọ̀ ní ìjọba ìbílẹ̀ Itas Gadau ní ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ni amòye lórí ọ̀rọ̀ ààbò Zagasola Makama kọ́kọ́ ṣe àfihàn nínú ìròyìn rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, bàbá ọmọbìnrin náà Mohammed Saleh ẹni ọdún 42 42 fi ẹjọ́ náà tó àwọn ọlọ́pàá létí ní ọjọ́ 22 oṣù keje
ó sọ pé ọlọ́pàá náà tó ń ṣiṣẹ́ ní àgọ́ ọlọ́pàá ITAS tan ọmọbìnrin rẹ̀ jẹ pẹ̀lú $1,000 ní ọjọ́ kejì oṣù keje nígbà tí ọmọ náà ń padà bọ̀ láti ilé ẹ̀kọ́ ISAM Academy Secondary School. Mahama sọ pé gẹ́gẹ́ bí ẹ̀sùn náà ṣe rí, ọlọ́pàá náà mú ọmọbìnrin náà lọ sí agbègbè odò kan tó wà ní òdìkejì ilé ìjọba ìbílẹ̀ ITAS Gàdáò níbi tí wọ́n ti fi tipátipá bá ọmọ náà lò pọ̀. Ìròyìn náà tún sọ pé ní ọjọ́ 10 oṣù keje, afurasí kejì Babangida Meshai ẹni 50 ọdún tó ń gbé ní Gambo Quarters ìlú ITAS tún tan ọmọbìnrin náà jẹ pẹ̀lú $200, ó sì mú lọ sí ibi iṣẹ́ rẹ̀ níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó tún fi tipátipá bá ọmọ náà lò pọ̀. Lẹ́yìn tí wọ́n fi ẹjọ́ náà sílẹ̀, àwọn ọlọ́pàá tó ń ṣe ìwádìí lọ sí àwọn ibi tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, wọ́n sì mú ọmọbìnrin náà lọ sí General Hospital ITAS kí àwọn dókítà lè ṣe àyẹ̀wò ìṣègùn lórí rẹ̀. Àwọn ọlọ́pàá ti mú afurasí aráàlú náà nígbà tí wọ́n sì ti mú ọlọ́pàá náà gẹ́gẹ́ bí apá kan nínú ìwádìí ìbáwí àti ìwádìí ẹ̀sùn ọ̀daràn tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ní ìwádìí sì ń lọ láti mọ gbogbo òtítọ́ tó yí ẹ̀sùn náà ká kí wọ́n sì lè gbé ìgbésẹ̀ òfin tó yẹ gẹ́gẹ́ bí àbájáde ìwádìí náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti fi páńpẹ́ òfin gbé alùsí ọmọ kan tó fi àáké sá bàbá rẹ̀ pa látàrí àríyànjiyàn nínú ìdílé náà ní ìpínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti mú ọkùnrin kan lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi àáké pa bàbá rẹ̀ lẹ́yìn àríyànjiyàn tó ṣẹlẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí náà ní ìjọba ìbílẹ̀ Katsina Ala ní ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà wà nínú àkọsílẹ̀ tí amòye lórí ọ̀rọ̀ ààbò Zagasola Mahama fi sí ojú òpó X ní alẹ́ ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà ṣe sọ, wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní ọjọ́ 15 oṣù keje láti ọwọ́ olórí ìdílé Turancetua Njorof Tongof Zaki Ako Pan. Ìròyìn náà sọ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 24 oṣù keje nígbà tí afurasí náà Tefa Nyikwagi ní àríyànjiyàn gbígbóná pẹ̀lú bàbá rẹ̀ ọ̀gbẹ́ni Nyikwagi Abo lórí ikú arákùnrin rẹ̀ Tenenge Uwu. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àríyànjiyàn náà yí padà sí ìjà nígbà tí wọ́n fi ẹ̀sùn kàn Tefa Nyikwagi pé ó fi àáké ṣèkọlù sí bàbá rẹ̀, èyí tó fa ìfarapa tó mú kí ọkùnrin náà kú. Lẹ́yìn tí àwọn ọlọ́pàá gba ìròyìn náà, olórí ibùdó ọlọ́pàá DPO ní Katsina Ala darí àwọn ọlọ́pàá lọ sí agbègbè náà níbi tí wọ́n ti mú afurasí náà láìsí ìjà tàbí ìfarapa. Mahama tún sọ pé lẹ́yìn náà ni wọ́n gbé òkú ọkùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí ní ilé ìwòsàn Gandozua níbi tí wọ́n ti máa ṣe àyẹ̀wò láti mọ ìdí ohun tó fa ikú rẹ̀. Gẹ́gẹ́ bí Mahama ṣe ṣàlàyé, afurasí náà wà ní àtìmọ́lé ọlọ́pàá báyìí nígbà tí àwọn olùṣèwádìí sì ń bá ìwádìí lọ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n tó fi ẹjọ́ náà síwájú ilé ẹjọ́.